Hmm. Hello, ẹ̀yin èèyàn wa. Nǹkan ń bẹ o. Nǹkan tó wà ní Ọ̀jájá Palace. Táwọn ìyàwó tó ń pera wọn lólórí tí Ọọ̀ni lọ kó wá sí ààfin. Ẹ wo bó ṣe ń han ara wọn léèmọ̀. Kúránì sọ pé wọ́n han Kabiyesi léèmọ̀, ara wọn náà hàn léèmọ̀. Bó ṣe ń dọ́wọ́lé làṣírí wọn tú. Bó ṣe ń dáwọ́lé làṣírí wọn tú. What a great thing tí Ọlọ́run ti ṣe ní ayé Kabiyesi àti Naomi. Àti Naomi àti Tadenikawo. Tó bá gbọ́ wìrìwìrì tí nǹkan tí Mariam ti kà sílẹ̀. Mariam yẹn, ṣé ẹ rí? Wọ́n ní ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà. Mary àti ó ti rújú oyan, ìyá dẹ̀ máa jẹ́ kú ni. Yes, ìyá máa jẹ́ pa, ó máa jẹ́ kú ni. Wọ́n lóun àti Olori tó bí tó lọ gbé fake ìbejì wá fún Kabiyesi. Ó máa ṣe o. Ẹlẹ́bùrú ìkẹ́ Ọlọ́run àánú, ẹ máa ṣe ohun púpọ̀ o. Nǹkan ń bẹ. Mélòó la fẹ́ kà, mélòó la fẹ́ wí. Ẹ ríran wò, ẹ̀yin èèyàn wa. Bẹ́ẹ̀ ṣe jẹ́ àwọn olólùfẹ́ wa báyìí. A máa satisfy yín pẹ̀lú àwọn etí ìgbọ̀n tuntun tí ó ṣẹlẹ̀ ní Palace. Ó ga o. Àṣé èèyàn ní iyán lè ṣù. Àṣé èṣù ni ènìyàn. Ẹ̀rí pé ó lágbára. Èèyàn lè ṣù, èṣù lè ènìyàn. Láyé Kabiyesi kò ní jẹ́ dánrú ẹ̀ wò mọ́. Wọ́n lọ máa fẹ́ obìnrin àjèjì, obìnrin tó ọmọ ń pa, obìnrin tí Ọlọ́run sọ fún wọn pé kán tọwọ́ ọ̀kan lọ fẹ́, wọ́n dẹ̀ lọ tọwọ́ bọ̀, wọ́n dẹ̀ lọ ń fẹ́ obìnrin. Àṣé èṣù lè ènìyàn, èèyàn lè ṣù. Ṣé ẹ rí gbogbo nǹkan tó ń jà rìnrìn ní ààfin Kabiyesi? Wọ́n láwọn obìnrin Christian women. Pé nǹkan táwọn ń gbọ́ ní ààfin ọba yìí ó ti lágbára jù. Wọ́n bọ́ ṣe lọ organize. Now, ìgbà tó ti jẹ́ pé Naomi àti Ọọ̀ni pé wọ́n ti fẹ́ reconcile. Báwo la ti fẹ́ ṣe? Báwo la ti fẹ́ ṣe tí wọ́n tún máa ya ààfin sí mímọ́? Kí Naomi lè padà sáàfin. Báwọn women ní Christian women ní Ilé-Ifẹ̀, wọ́n lọ organize pastor Oyedepo. Wọ́n gbé bàbá yẹn dìde o. Láì fọ̀rọ̀ bàbá Oyedepo, pastor Oyedepo, bishop Oyedepo, wọ́n ló land sí ààfin Kabiyesi gidigba. Ọba ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n fẹ́ kí Ọlọ́run. Ṣé mo sọ fún yín ẹ̀yin èèyàn mi pé Ọlọ́run ti fẹ́ la ààfin, ó fẹ́ fi iná là kọjá. Ọlọ́run fẹ́ gba ààfin kọjá pẹ̀lú iná yoyo, ẹ̀rù yoyoyo, yes, iná jojo, ẹ̀rù jojo. Pé Ọlọ́run fẹ́ la àárín Palace kọjá. Yes, wọ́n ní bí bàbá Kabiyesi ṣe dé nìyẹn. Àbí tí Bishop Oyedepo ṣe dé nìyẹn. Pé wọ́n fẹ́ ṣe family prayer fún nínú ààfin Olori Naomi àti
Ọọ̀ni of Ifẹ̀. Ó tán o. Bí àdúrà ṣe ń lọ, bí bàbá Oyèdépò wá ní òkè, nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní prophecy wá ń jáde lọ́tùn lósì. Wọ́n níbi tó ti ń gbàdúrà náà wọ́n kàn rí mariam tó fò sókè tó fara jọlẹ̀ ìgbùà tí olórí tí tọ̀hún yẹn náà tí ẹyẹ tóbi onífẹ́ẹ̀kì ìbejì wọ́n náà nọra mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí nípa wọ́n bẹ̀rẹ̀ sí yí bíríbíríbírí nínú agbo ariwo gè iná ń jó àwọn iná ń jó ṣe mọ̀ pé iná ìṣẹ̀ṣẹ̀ máa jó àwọn oníṣẹ́ ibi. Wọ́n ní iná o fáyà o wọ́n ní deliverance wọ́n ní ariwo yẹn pọ̀ débi pé àwọn èèyàn tí ẹ̀ lè gbàdúrà mọ́ ṣe náà dẹ̀ ń wòran Tóbi àti mariam tó ń disgrace ara wọn nínú ààfin. Wọ́n ní tí mariam tó sọ pé ìyẹn ló kẹjẹ gbẹ̀jù wọ́n ní mariam sọ pé gbogbo oògùn tóun ti ṣe òun fẹ́ pa kábíyèsí gbogbo oògùn tóun ti ṣe òun fẹ́ pa Tadéníkàwọ̀ gbogbo oògùn tóun ti ṣe òun fẹ́ pa mariam pé gbogbo ẹ̀ kò sì tún ṣiṣẹ́ lára kábíyèsí òun fi oògùn sí oúnjẹ sínú oúnjẹ kábíyèsí láàfin kábíyèsí jẹ́ nǹkan kan ò ṣe Tadéníkàwọ̀ yẹn òun tiẹ̀ fẹ́ mú kúrò òun sọ pé ẹ̀tọ́ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ òun fẹ́ mú kúrò báwo ni wọ́n ṣe máa sọ pé òun ní lẹ́sẹ̀ kìíní kan crown kìíní kan pé pẹ̀lú ó kéré sí nọ́mbà ọmọ kékeré yẹn káwọn tiẹ̀ nígbà kó ti pé táwọn ti ń ṣe pé bẹ̀ tí ń sìn káwọn fẹ́ pa ọ̀tá ẹ̀ gbogbo ẹ̀ blablabla wọ́n ló sọ many things tí èèyàn yẹn náà tiẹ̀ méjọ bẹ́ẹ̀ táwọn the vital area yẹn náà sọ pé ó sọ pé bóun ò ní gbà bóun ti sọ pé òun ò ní gbà ó ṣe iná ń jó ó ná rẹ̀ mọ́lẹ̀ ó ṣe gbà ó ṣàrò àṣé wọ́n ní bàbá Oyèdépò bíṣọ́ọ̀bù Oyèdépò wá sọ pé sí ìtàn ti confess tán pé òun máa ṣe deliverance fún pé ó dídí ògbólógbòó ẹ̀mí èṣù tó wà nínú ayé wọn kó máa pè é sọ́ngbà tó dẹ̀ ṣe wọ́n gbàdúrà tó ń ṣe gbogbo ẹ̀ ìgbà tó dẹ̀ wá yá tí bàbá Oyèdépò ṣáàtì ó kàn ṣọ́ọ̀tì ní sórí yẹn gùn gan wọ́n nígbà tí bíṣọ́ọ̀bù Oyèdépò wá lọ ó ṣàní ìwádìí ìjọ kejì wọ́n ní ṣe ni mariam àti Tóbi wọ́n kàn ń rìn wọ́n ṣe bíi pé wọ́n mọ nǹkan kò ṣẹlẹ̀ irú àná yẹn pé nǹkan kò ṣe wọ́n kàn yan kàn ṣe kínní pé bí ẹ ṣe rí wọn yẹn wọ́n ti di èèwọ̀ ní pálásì wọ́n ní kábíyèsí ló sọ bẹ́ẹ̀ o pé èèwọ̀ ní pálásì so wọ́n ti fara wọn hàn wọ́n ti fi wọ́n ṣe jẹ́ hàn gbogbo ayé ti mọ̀ wọ́n pé àwọn ẹ̀mí èṣù ń bá wọn gbé pé their principalities and power ṣé irú ìyàwó tí wọ́n máa lérò pé wọ́n bá ti parí ìjà pẹ̀lú kábíyèsí àwọn àlọ́ tó lọ bá rú àwọn yẹn débi pé kábíyèsí tún máa gun orí wọn it's a possibility wo ẹ̀yin èèyàn mi ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ ayọ̀ tẹ́ bá máa gbọ́ màá tó wá fún yín ní another set of it orúkọ Jésù kẹrùjú ayé àbẹ́yẹ ẹ bá mi subscribe ẹ bá mi share kéde bá mi like láyọ̀ bye.